kí ni rókò ń so ẹ̀rọ ní rókò ń so ẹ̀rọ ìrókò má ṣeré o ẹ̀rọ ní rókò ń so ẹ̀rọ. ìbà Elédùmarè ọba ìkẹ́ ọba ìgẹ̀ mojúbà yín lónìí ẹjẹ́ ojú mi ṣe. ìbà gbogbo ládé ládé ìbà gbogbo lóyè lóyè mo ṣèbà gbogbo ọkùnrin pátápátá bẹ́ẹ̀ ni mo ṣèbà gbogbo obìnrin láì dẹ́nì kankan sí nítorí pé eégún tó wọlé tí ò kágò á dẹran àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò àwọn èèyàn á di ohun àmúdè mọ́lẹ̀. mojúbà yín lónìí ẹjẹ́ ojú mi ṣe. ọlálékan ṣódípọ̀ lórúkọ tí èmi ń jẹ́ ìjẹ̀jà ọmọ ọlọ́rẹ́ méjì àwa lọmọ afẹjayẹja ní ìlú ìjẹ̀jà. lórí ètò wa lónìí ètò kan pàtàkì tá a gbé wá lónìí tí a pe àkọlé rẹ̀ ní kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa. ọ̀pọ̀ èèyàn ni ò mọ ohun tó ń lọ, ọ̀pọ̀ èèyàn ni ò mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbègbè ibi tó ń gbé. òun la ní ká gbé tò yìí kalẹ̀ láti lè máa mú wá sójú ìwòran wa, ká máa fi kọ́ra wa lọ́gbọ́n, ká máa kọ́ra wa lóye, kí a lè mọ báwo ló ṣe ń lọ. òun ló mú wa gbé ètò yìí kalẹ̀. a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pàtàkì tí wọ́n ṣagbátẹrù ètò yìí tó ní ká máa nìṣó kò séwu, nítorí wípé ọgbà tí ò bá nígi lẹ́yìn irú ọgbà bẹ́ẹ̀ máa ń wó ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn tán ní ká nìṣó kò séwu. ìbàrẹ̀ Elédùmarè mo dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi, èèyàn mi pàtàkì ọ̀nàrẹ́bù Abdulwasiu Ìgbàláyé tí gbogbo èèyàn mọ̀ sí ìwà, tí wọ́n ní ká máa bá ètò yìí lọ kò ní séwu, tí wọ́n ní kí a máa ṣí àwọn èèyàn wa létí, kí a máa jẹ́ kí àwọn èèyàn mọ ohun tó ń lọ. lórí ètò yìí ológìnní tiwa ó gàjà, ojú wa máa kálé, ojú wa ká oko. ohun tá a bá rí la máa wí, èyí tá a bá rí àní sọ́ǹpa ẹ̀. ohun tẹ́ ẹ bá ṣe tá a bá ti fojú kéré rẹ̀ a ó gbé wá sórí ètò ni. bó jẹ́ dáadáa ni a ó sọ, bó sì jẹ́ bákan náà ni a ó wí. nítorí ẹ̀yin àgbábọ̀ ẹ ní ìlọ̀ kì í korò, bẹ́ẹ̀ ni èyí táwa máa wí tó máa pa wá ní wí, nítorí pé ohun tá a bá rí pé ó ṣòtítọ́ òun la máa wí. tá a bá wá sọ tán ó wá tẹ́ wọn lọ́rùn kò tẹ́ wọn lọ́rùn, èyí tó jó òtítọ́ làwa máa wí. ẹ jẹ́ ká yẹra wa wò, ẹ jẹ́ ká yàgbègbè wa wò, ẹ jẹ́ ká yẹ ilé wa wò. nínú ilé tí à ń gbé gẹ́gẹ́ bí òbí, ẹ jẹ́ ká yẹra wa wò. kí lohun tí mò ń ṣe tí ò bá gbà mu? kí lohun tí mò ń ṣe tí kò yẹ kí àwọn èèyàn kí wọ́n mọ̀ nípa ẹ̀? ọ̀pọ̀ èèyàn ló wà nílé ayé ló jẹ́ wípé àìbìkítà ló ń jẹ́ kí wọ́n máa hu àwọn ìwà kan tí ó ń kó bá ẹlòmíì láwùjọ. òun la ṣe gbé ètò yìí kalẹ̀. àìmọye ohun tí a ti ṣe gẹ́gẹ́ bí pa a wà nípò kan ni, a wà nípò kan ni, a wà nípò kan ni, ṣó yẹ ká ṣe bẹ́ẹ̀? òun lètò yìí ṣe wà láti fi kọ́ra wa lóye ni, láti fi kọ́ra wa lọ́gbọ́n. òun la ṣe gbé ètò yìí kalẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ọ̀gá mi honourable chief Abdulwasiu Ayọ̀délé Ìgbàláyé. mo kí yín, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa. wọ́n ní tí ò bá síbi lẹ́yìn ọgbà wíwó ní wó, àdúpẹ́ tẹ́ dúró tẹ́ ẹ ní ká máa nìṣó kò séwu. mo dúpẹ́ lọ́wọ́ yín honourable Abdulwasiu Ayọ̀délé Ìgbàláyé, member Ogun State House of Assembly member, Conference 2 Abẹ́òkúta South Local Government, the premier local government. mo dúpẹ́ pẹ́ òkun, mo gbé fún yín, ẹ ṣé Akílẹ̀ One, ẹ ṣé. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbátẹrù tá a jọ ń ṣètò yìí wípé ilé àti ọ̀nà tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́. lónìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò, tá a fẹ́ sọ nípa ẹ̀, òun ni wípé ǹjẹ́ mọ̀ wípé ire wà nínú ohun tí o ṣe tí ẹ̀rí ọkàn sì ń jẹ́ ẹ tó o sì sọ síta, ju kí ẹ̀rí ọkàn máa jẹ́ ẹ lọ kó má sọ ọ́. ìjìyà ń bẹ lọ́dọ̀ Elédùà. ṣùgbọ́n tó o bá ti sọ síta wípé mo dẹ̀ ṣe nǹkan báyìí, ó dẹ̀ dùn mí pé mo ṣe nígbà báyìí, ìdáríjì wà lọ́dọ̀ Elédùmarè. ìdáríjì ó wà lọ́dọ̀ Elédùmarè. ọ̀pọ̀ ẹni náà mọ́ kò ní ní kùdìẹ̀kudiẹ kan nínú mọ́, nítorí pé ó ti sọ síta. ẹni tó ṣe ohun tó ti pẹ́ tó padà sọ pé nǹkan tí mo ṣe ń gbà báyìí nǹkan yìí ò dáa, ẹ jẹ́ ká kí káyìn, ẹ jẹ́ ká kí káyìn. ọ̀pọ̀ ni ò ní sọ tó sì máa mú sínú dọjọ́ ọkú ẹ̀. aáwọ̀ kan ló ṣẹlẹ̀ ní ìgbà kan, ó ti pẹ́ gẹ́gẹ́ bí ohun tí a gbọ́. àwọn ò ní sọ iye ọdún sí ògbóǹtarìgì ọ̀kan lára àwa eléré orí ìtàgé. ọ̀gá yanyan ni, ọ̀gá pátápátá ni, ọ̀gá tí ò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ sí. nítorí nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ la máa ń kọ́gbọ́n, òun la ṣe mélèé wá ohun tó ń lọ láwùjọ wa ká mú wá sójú ìwòran yín. ọjọ́ ti regbé, ọjọ́ ti ń gorí ọjọ́, oṣù ti ń gorí oṣù, ọdún ti ń gorí ọdún. lọ̀gá yìí wá jáde wá, wọ́n ti sọ oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ti sọ wípé
ǹjẹ́ mọ̀ wípé mo ṣe nǹkan fún lágbájá báyìí tó sì dùn àwọn gangan fún ara wọn. Àwọn ò ríro nígbà táwọn ṣe, ṣùgbọ́n lónìí àwọn ríro nítorí wípé kí ni, mò ń gbàládùra fún tọmọdé tàgbà wípé Ọlọ́run á gbà fún wa, àárílé ayé gbé, àárílé ayé lò. Mò ń gbàládùra tí wàá ṣòro nínú ẹbí láwùjọ, ẹni títí ẹ̀ bá ti ṣòro nínú ẹbí láwùjọ, olóríire èèyàn ni. Ẹjọ́ dé ká tó sọ̀rọ̀, olóríire èèyàn ni. Ọlọ́run á ṣe gbogbo wa lólóríire. Olórin ìmísí kan wà tó lọ sọ́dọ̀ ọ̀gá wa yìí pé ọ̀gá ẹ jọ̀ọ́ mo fẹ́ lo mọ́tò yín fún ìgbéyàwó. Ọ̀gá yìí ò yá ní mọ́tò yìí, ó ní lá òun fẹ́ lò ó. Ǹjẹ́ mọ̀ wípé tó bá jẹ́ pé ẹnìyẹn náà ní mọ́tò títí ẹni kò ní lọ yá mọ́tò onímọ́tò. Ṣùgbọ́n nígbà yẹn Ọlọ́run gbogbo ìràwọ̀ wà, ìràwọ̀ náà ò tí ì kúrò lórí ọ̀gá wa di òní tí Ọlọ́run sì fi àpọ́nlé sí lára pẹ̀lú. Lọ́jọ́ òní ọ̀gá náà wá jáde wípé òun ṣe lágbájá báyìí nítorí wípé nígbà tó ló ń pọ́n ṣe ẹ̀ ó sáré dọ́dọ̀ òun ò sì ṣe fún un, òun sì ti bẹ̀ẹ́, ẹ̀rí ọkàn sì ń jẹ́ òun. Ẹni tí mò ń sọ ń pẹ́ yìí èèyàn pàtàkì ni, olóyè Ẹ̀bùn Olóyèdé tí gbogbo èèyàn ń pè ní Igwe, òun ni ọba tíátà. Ọ̀gá jáde, ọ̀gá ní àwọn ṣe gbajúgbajà olórí ẹ̀mí náà tí gbogbo wa mọ̀ sí Tọ́pẹ́ Àlàbí. Ṣùgbọ́n ká má dóònà pẹnu, ẹ̀yin Yorùbá bọ̀ ẹni ọ̀nà onípọ̀n láti ń gbọ́ pọ̀n, mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn nítorí wípé ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ohun tó bá ṣẹlẹ̀ sẹ́nìkan rí. Ó ṣeé ṣe kí ìwọ ti máa ṣe irú ìwà bẹ́ẹ̀ lọ́wọ́, tó o bá gbọ́ ó ṣeé ṣe kó padà sẹ́yìn. Ó ṣeé ṣe kí ìwọ ti ní lọ́kàn pé ò ní ṣe oore irú ẹ̀, tó o bá wo eléyìí ó ṣeé ṣe kó ṣe oore fún yàn. Ohun tó ní kálukú bá jẹ ló máa gbé fò. Ẹ já lọ. Ṣùgbọ́n èyí tó dùn mí jù láyé lọ́run, ó dẹ̀ sì ń dùn mí dọ́là o, òun ni ti Tọ́pẹ́ Àlàbí, àbúrò mi tó ń kọrin gospel. Ó lóun fẹ́ ṣe wedding. mo ti ṣe fíìmù kan gbà yẹn, Ọlọ́ládé Mr Money. Mo ń lo vboot, mo á gba Ọlọ́ládé 1 sínú vboot yẹn. Kí n tó gba original number, mo ti kọ́kọ́ lọ gé, mo fi ké gé Ọlọ́ládé 1, mo ti gbé síwájú, mo ti gbé sẹ́yìn bíi plate number. Fúnra mi ni mo gé yẹn tí mo gbé sí. Mo wá lọ show fíìmù mi kan nìbàdàn, àwọn olè bá gba mọ́tò yẹn lọ́wọ́ mi. Ìjọ́ kejì mo tún rí mọ́tò náà he, ṣùgbọ́n rédíò ti gbé gbogbo ẹ ti gbé nìbàdàn. Gbàtà wá show yẹn tán, tàwa wá sílé, Tọ́pẹ́ bá wálé mi Abẹ́òkúta. Bọ̀dá mi ẹ̀yin ni mo wá rí, wọ́n ní àtọ́pì kí ló ń ṣẹlẹ̀? Bọ̀dá mi ọkọ mi rè Àlàbí, Sọjí Àlàbí. Mo àpòjẹ́ tó fẹ́ fẹ́ rè bẹ́ẹ̀ ni o. Mo ní ó dà pé mo wá studio ńgbà tó fẹ́ bá mi ṣe orin kan. Òṣùwọ̀n ni fíìmù tí mo ṣe ń gbà yẹn, ó bá mi ṣe orin kan. Ó ní bẹ́ẹ̀ ni òun lájọ́ ń jókòó yẹn tó máa ń bá mi ṣàìsùn tájọ́ ń kọrin yẹn. Ẹ ò rí ìyá kàgbá kò kíní kankan orí mi yẹn ń gbà yẹn. Mo ní Mr Sọjí, ọmọ dáadáa ni Sọjí yẹn náà, Akira. Mo ní no problem, màá yá ẹ ní mọ́tò fíìmù tí yẹn náà fẹ́ ló fi ṣe wedding. Mo ní okay, mo ti bọ̀, màá yá ẹ. Nígbà tó ń lọ tán mo wá sọ pé tí n bá yá Tọ́pẹ́ ní mọ́tò yìí, àwọn olè lè gbà. Ẹ wo ìrònú kúkúrú, ẹ wo ìrònú òpònú tí mo rò. Nígbà tí ó di ọjọ́ wedding àbí wedding kọ́lá, wọ́n fẹ́ wá gbé mọ́tò, mi ò gbé aago Tọ́pẹ́ mọ́ torí mò ń rò pé wọ́n á gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀. Tí mi ò bá ponú, ebé mi ni mo wà níjọ́ tó ń gbà, mi ò ṣe dá wọn tó gbà dúró. Wọ́n gbà lọ, wọ́n ti gbé lọ ní ìmọ̀ tó kó sí wọn nú tí wọ́n fi dump ẹ̀ síbi tí wọ́n gbé sí. Mi ò yá Tọ́pẹ́ ní mọ́tò náà, mo disappoint Tọ́pẹ́ Àlàbí. Ọmọ yẹn wá lọ yá mọ́tò òun àtọkọ ẹ̀. Ẹ wo bí mo ṣe ponú sí. Lọ́jọ́ tòní, mọ́tò oríṣiríṣi
ìmí tèmi gan ò ní ní Tọ́pẹ́ ní lẹ́nu. So dọ̀la bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà ó ṣe ń dùn mí pé mo ṣe Tọ́pẹ́ Àlàbí. Tí n bá ti rí a ní ẹgbẹ́ kan tá à ń ṣe àwa ọmọ Ògùn, tá a bá ti pàdé nínú ẹgbẹ́ yẹn, Ogun State Engaging, Ogun State Professional Forum, tí n bá ti pàdé ẹ̀ wà ní Tọ́pẹ́. Kódà mo sọ ọ̀nkú Olú Jacob jókòó báyìí, mo ní ọ̀nkú ẹ mọ̀ pé mo ṣe ọmọdé yìí, wọ́n ní kí ló ṣe fún mi, ní mo wá sọ sítórì yẹn. Ó ní bó ṣe ronú sí gbà yẹn ni ò ṣẹ́ ẹ̀ nà, mo ṣẹ́ ẹ̀ lọ́gbà ní pẹ̀lá mi ẹgbẹ́ kúrò darí ẹgbẹ́nu kó lórí yẹn. Bó ṣe ní kí mẹ́nu kó lórí ẹ̀ náà ló ṣiṣẹ́ ń dùn mí. The white mo ṣe ronú bẹ́ẹ̀ yẹn, mo rò kí wọ́n máa gba mọ́tò yẹn lọ́wọ́ ẹ̀ ni. Tọ́mọ́ wá bí mí sìn pé òkè yóò tó fi ronú pé wọ́n á gba mọ́tò yẹn lọ́wọ́ Tọ́pẹ́. Àwọn àníyà mi ò ní síbẹ̀ dírẹ́fà kan ló máa wá. Àwọn tó rí ẹ̀ bá pé yẹ kó sọ fún mi pé dírẹ́fà kan ló máa wá mọ́tò yẹn lọ́wọ́ Tọ́pẹ́ Àlàbí. Ìwọ kankan tó o ní ìgbà tó lè dé o ṣe gbé lẹ̀. So mo ṣe Tọ́pẹ́ Àlàbí gidi. Ṣé ti wá rí báyìí? Wọ́n ní ẹ jẹ́ kọ́gbọ́n lára igi ọ̀pọ̀tọ́. Ṣé rí wípé ẹni tí Ọlọ́run ti gbà fún lónìí, Ọlọ́run gbà fún Tọ́pẹ́ Àlàbí. Ṣé ti wá rí pé kò sí orí tá a ṣe tó gbé. Bó o ṣe rere ayé ò wí, bó o ṣèkà bákan náà ayé ò sọ. Ẹ jẹ́ ká ṣe ohun tí wọ́n máa sọ nípa wa ní dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa Ẹ̀bùn Olóyèdé, ọmọ akínni wọn, tí wọ́n lè sọrú ẹ̀ jáde pẹ̀lú ipò tí Ọlọ́run tò wọ́n sí. Ọlọ́run á lọ́rẹ̀ ẹ̀mí wọn. Ẹ ní ṣubú dànù, ìràwọ̀ yóò ní wọ omi. Bákan náà ni mo kí olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí, ẹ̀yin náà ò ní wálẹ̀ láéláé. Ẹ jẹ́ á kóra wa pọ̀ kó yẹ wá. Tí ẹlẹ́bi bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀. Ọ̀gá wa ti sọ̀rọ̀. Wọ́n ní àwọn mọ̀ pé nǹkan táwọn ṣe àwọn rí pé kò dáa. Ẹ jẹ́ ká gba gbogbo ẹ̀. Ẹ jẹ́ ká gbà wípé bí Ọlọ́run ṣe ló máa ṣẹlẹ̀ nígbà yẹn ló ṣẹlẹ̀. Ìbànújẹ́ ò ní kẹ́ni kankan wa lágbára Elédùmarè. Mo kí gbogbo wa wípé kò ní jù báyìí lọ lórí ètò wa tòní. Kí lohun tó ń lọ láwùjọ wa òun lètò. Ẹ̀yin náà ti rí lára àwọn nǹkan tó ń lọ láwùjọ wa la mú wá tẹ́ rí, ẹ jẹ́ ká kọ́gbọ́n nínú ẹ̀. Mo kí gbogbo àwọn tá a jọ ń ṣe agbátẹrù ètò yìí kó má lè bàjẹ́, kó lè máa lọ síwájú sí. Mo kí gbogbo yín pé ẹ ṣé mo dúpẹ́. Mo kí bàbá wa tó jẹ́gi lẹ́yìn ọgbà wa tó ní ká máa nìṣó kò sí o. Honorable Abdulwasiu Ayọ̀délé Ìgbàláyé, member Ogun State House of Assembly member Conference 2, Abẹ́òkúta South Local Government, wípé àlàáfíà ara kò ní fi yín sílẹ̀, ọgbọ́n tẹ́ fi ń tó kò ní bàjẹ́. Bákan náà ni mo kí gbogbo ìlú mi pátápátá. Ìlú Ìjẹ̀jà ò ní dàrú lágbára Ọlọ́run ọba. Èèyàn kì í nílé ìyá kó má ní ti bàbá. Bẹ́ẹ̀ ni ìlú Ìgbórè náà ò ní bàjẹ́. Eku á máa ké bí eku, ẹ̀yà sì máa ké bí ẹyẹ pẹ̀lú. Kò ní jù báyìí lọ. Olóyè Ọlálékan Ṣórípọ̀ lórúkọ tèmi ń jẹ́.